ọba tiwa olóyè wa. Ọpẹ́ yẹ bàbá ọpẹ́ yẹ bàbá adúpẹ́ ọba tiwa olóyè wa. Èlú Áfíríkà nínú oyè. Èlú Áfíríkà nínú oyè. Ọpẹ́ yẹ bàbá ọpẹ́ yẹ bàbá adúpẹ́ ọba tiwa olóyè wa. Ayáyé àtọ̀hún ẹbọ òṣùṣù ẹ máa ẹ o òṣùṣù ẹ máa ẹ o nágbàdá ọ̀nà òṣùṣù ẹ máa ẹ o òṣùṣù ẹ máa ẹ o nágbàdá ọ̀nà òṣùṣù ẹ máa ẹ o Elédùmarè ọba lílá ọmọ STELLA OMOTOMI OGUNMAKINWA ìdádúpẹ́ nọwọ́ ẹ ìdábàwù gbé ẹ ga òṣùṣù ẹ máa ẹ o òṣùṣù ẹ máa ẹ o nágbàdá ọ̀nà òṣùṣù ẹ máa ẹ o ọba dédé ayé wò ṣe o àgádágodo ẹ̀mí ènìyàn dédédé wọ ẹ̀dá ní í sí lórí STELLA OMOTOMI OGUNMAKINWA ṣe ìdúpẹ́ Èdùmàrè á máa dúpẹ́ o ọ̀ní ọdún jọba dòkayọ̀ STELLA ọdún jọba ẹ wo ti sọdún tó níwà túnṣe tẹ̀mí wẹ́ àrùkù ọmọ iwájú wákàyún nágbára Jésù Kristi ọba ọkọ rẹ lóró mi wá bí o Joel Olúwaṣeun Ògúnmákinwá olówó orí rẹ òun lọ́bẹ̀ mi lọ́wẹ̀ ó ní kí n wá mọ́ kí olólùfẹ́ òun aya òun ìdùnnú òun ẹlẹ́yinjú ẹ̀gẹ́ arẹwà lóbìnrin STELLA OMOTOMI òní ọjọ́ ìkẹrìndínlógún oṣù kẹfà ọdún ní ṣàyájọ́ ọjọ́ tó délé ayé ọjọ́ ayọ̀ ló ní jẹ́ o kò má nídọ̀jọ́ ìbànújẹ́ lórúkọ lọ́rùn ọba ìyá Ọlásùnkànmí máa gbọ́ bí mo ṣe ń wí o ìyá Stephen ìyá Blessing ìyá Comfort máa ń gbọ́ dídùn ẹnu mi CEO ẹni afẹ́ kitchen ní Indianapolis USA jẹun wá bá ọ délé àwọn bàbá rẹ Ile-Oluji ti yá. Uye wà mú ẹ ṣe uye wà mú ẹ ṣe wà mú ṣẹyẹ. Uye wà mú ẹ ṣe STELLA OGUNMAKINWA. Uye wà mú ẹ ṣe owó wo bá a ní. Uye wà mú ẹ ṣe wà ká mú ṣẹyẹ. Uye wà mú ẹ ṣe. Ile-Oluji ìjẹ̀fọ̀n yẹn jà ọ ẹyin ọmọ alúkótó ẹṣin ọmọ balùfẹ́ mọ̀ ńlá kí ọmọ rọ̀gbàrọ̀gbà lóde ìlaràn ọmọ ajúwẹ̀sẹ̀ bòdò omi lọ ọmọ Lisa ọmọ àṣọ màgbàmíràṣọ máyà ókà tí jónódọ̀bọ̀ màgbàmíràṣọ máyà ókà tí jónílẹ̀ mi ní gbónújì ọmọ agogo nílá ọ̀nà Ìjẹ̀ṣà ọmọ olújìbà làkò jẹ́fọ̀n ọmọ olóbì yé wọ̀ pẹ̀tù nípẹ̀ ọmọ aláwẹ̀ òbí yé ṣàyàgàdàgbà ọmọ ṣàmẹ́gà òdónúwakù ọmọ ṣàṣẹ abọ́ọ̀lù ọmọ Lisa ọmọ àṣọ òkòtò pẹ̀tẹ̀ ọmọ ọ̀dọ̀lé ọlọ́jà ọmọ ọlọ́ta mẹ́ta ọ̀nà lúà ọ̀kan gẹ́mi lódì ọ̀sẹ̀ ọ̀kan ṣe mí pẹ̀lẹ́ ọ̀kan dín karìn dín kayan
wétólì mi wétólẹ̀mí Olúgbólújì ọmọ ní òhú òmìlele nátìbà ọmọlé ọmú òdó bá jọmṣodù ló yànà kí ṣàṣẹ nígbò bá jọmṣodù kúwò yànà kí ṣàṣẹ ṣe ọmọ ọlọ́ta pẹ̀tẹ́ àgbà kò fọnwò àgbà ó bá ṣòbé fọnwò á ṣòbé kú náà yìí ọmọ náà ìgọ́ṣàn eréke nátìbà àìnómi iye mọ̀gọ́dọ̀ àkàṣà ìjọ ọba nomi yọ̀hún ẹ̀ máa ka mú mi ẹ̀ ó nú nẹ́nẹ́ ojúmọ́mọ́dínlówó mowó ọ̀hún má kẹ̀kẹ́ akéègbèso mọ́pẹ̀ ọmọ jíwẹ̀sẹ̀ gbọ́dọ̀ omi lọ ọmọ olùjì bàlàkò jẹ́fọ̀ ùkòtòkòtò ẹ̀sìn ọ̀rà sí mọ̀bàgúnjà máa bò lólóṣọlá máa mú pọ̀tẹ́ sọ̀rọ̀ kòkó lílá ló kò bá mi igi owó wo là ní o ọkọ ẹ Joel Olúwaṣeun Ògúnmákinwá fìdí kí ẹ Stella aya rere náà dẹ̀dẹ̀ ọkọ èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà dábàá ti ṣuṣẹ́ tán ó di dandan dá jèrè iṣẹ́ àbáṣe wá jèrè ọmọ èrè àjẹdálẹ́ wá jẹ Stella OMOTOMI Ògúnmákinwá CEO ẹni afẹ́kìchì ní Indianapolis USA tó ti wùdó pẹ́ náyé tó ojú ẹ̀ á rí bí ure owó ure ọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀ wa kárí ọ̀nà èédí mọ́rùn ọ̀nà èédí mọ́ṣùpá aráyé àdínà mọ́ ẹ wàṣù mọ́dún wàṣọ̀pọ̀lọpọ̀ lórúkọ Ọlọ́run.